Fúnkẹ́ Akíndélé sọ̀rọ̀ lórí èsì ìbò gómìnà èyí tó wáyé ní ìpínlẹ̀ Èkó. Gbajúgbajà òṣèré tíátà ni tó tún jẹ́ oníṣòwò àti olóṣèlú Fúnkẹ́ Akíndélé ó dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún akitiyan wọn lásìkò ètò ìdìbò sí ipò gómìnà tó rí kọjá. Nínú àtẹ̀jáde kan tó fi sí ojú òpó Twitter àti Instagram rẹ̀ ló ti fi ẹ̀mí ìmoore hàn sí àwọn olólùfẹ́ rẹ̀ jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Ó ní ọ̀pọ̀ ẹ̀kọ́ lòun ti kọ́ lásìkò ètò ìdìbò náà, òun kò sì kábàámọ̀ wípé òun díje. Fúnkẹ́ Akíndélé tó díje du ipò igbákejì gómìnà ní ìpínlẹ̀ Èkó lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ó sì lulẹ̀ lẹ́yìn ìgbà tí INEC kéde Babájídé Sanwó-Olú gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí níbi ètò ìdìbò sí ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Fúnkẹ́ Akíndélé ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni mo kọ́ lásìkò ètò ìdìbò náà. Nítòótọ́ mi ò kábàámọ̀ yìí pé mo gbégbá ìbò láti díje dupò òṣèlú. Nítorí náà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó fún ìgbàgbọ́ wọn nínú mi. Mo sì rí gbogbo akitiyan tí wọ́n ṣe àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún mi lórí ayélujára àti lójú ayé. Mo rántí bí àwọn ènìyàn ṣe tẹ́wọ́ gbà wá lásìkò ìpolongo ìbò. Fúnkẹ́ Akíndélé sọ síwájú sí i wípé èsì ìbò ọ̀hún ó lè má lọ bí àwọn ṣe lérò, àmọ́ àwọn gbìyànjú ìwọ̀n tí àwọn lè ṣe, ṣùgbọ́n àwọn gbà bí ètò ìdìbò náà bó ṣe rí. Mo sì fẹ́ fi àsìkò yìí gba gbogbo àwọn tí wọ́n ní ìfẹ́ orílẹ̀-èdè yìí lọ́kàn. Mo fẹ́ fi gbà wọ́n nímọ̀ràn wípé kí wọ́n má ṣe sọ ìrètí nù rárá o, torí wípé ọ̀la orílẹ̀-èdè yìí yóò sì dára. Ṣáájú àtẹ̀jáde yìí ni Fúnkẹ́ Akíndélé ti kọ́kọ́ yọ gbogbo àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú òṣèlú kúrò lórí Instagram àti Twitter rẹ̀, tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ń béèrè wípé kí ló fà á tó fi ṣe bẹ́ẹ̀. Fúnkẹ́ Akíndélé ló sọ púpọ̀ lọ́rọ̀ báyìí. Fúnkẹ́ Akíndélé ó sọ̀rọ̀ nípa èsì ìbò tó wáyé ní ìpínlẹ̀ Èkó.